gbẹ̀gìrì ti dùn tó lórí àmàlà àwọn tó bá gbóná jù ó léwu fáwọn ẹni. Dání wáyé tí dání pé náà àti dèní ó wá kí n sọ̀wọ́ ẹni. àìmọye ọba lọ́la nínú kòtò kórìí má ṣe tèmi bẹ́ẹ̀ mo gbàdúrà. àìmọye gómìnà lọ́la tó ti ṣọ́kú àdúrà mo gbà kórìí má ṣe tèmi bẹ́ẹ̀ o. Afa Adamu Alagbo, Adamu Alagbo, Alufa Adamu Alagbo, Adamu Alagbo. Ìgbọràn ó sàn ju ẹbọ lọ, ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò. Ẹ jẹ́ ká ṣe bọ́n tí ń ṣe o kó lè rí bó ṣe yẹ kó rí. Òkèlè gbígbẹ tó ń ta láfíà ó sàn ju ẹran pípa tó kú fún ìjà lọ. Kí la ó ti ṣe yìí sí o ará àfà Adamu Alagbo, àlùfáà Adamu Alagbo, Adamu Alagbo, àlùfáà Adamu Alagbo, Adamu Alagbo. àlùfáà Adamu Alagbo. àìgbọràn níṣẹ́ ìbẹ̀rẹ̀ ìyà tinú mi ni mo ṣe ìbẹ̀rẹ̀ ìbànújẹ́ gbogbo tán mo mọ̀ tán ò dá nǹkan kan fún ni àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ àìgbọràn nílé ayé wọ́n bá owó títí etí ikún ló kọ kì í ṣe pé tí ìrẹ́dì àìgbọràn ló ń ṣiyẹ́ ọmọ ilé tí lílé koko bí àwọn ẹni. àwí ìgbọ́ àfọ̀gbà ló mú ìyáálé ilé tó fi ṣe gá sórí ọlọ ata ebi wọn ní ká wí fún ní ká gbọ́ àwọlé alára ká sì sọ̀rọ̀ fún ní ká gba àwọ òkè jèrò ẹ̀rọ òtọ́nu tẹ̀ ń wò ọlájọṣẹ́kù sì jù ọ lọ ebọ́jọ́ náà rí bí àná yìí tí fágbèmí wọlé tọ̀ wá ọlọ́run ra wà pẹ̀rẹ̀ kankan pé kí n bóun ṣèwádìí. kàwé fún ní kàgbà ṣe bí ẹni bíbí rẹ̀ ayé tó kún fún kàyéfì ta ló lù kàn. ayé tó fẹ́lẹ́ tó tún lé o àìbéèrè kì í ṣàròkọ Fágbèmí. Dájí, mi ò máa rí borí inú ilé. bíi ti báwo ṣé kò sùn lé lálẹ́ àná. Má sùn lébi tí bá ń gbọ́ ṣeun borí ńkọ́. wọ́n wá lálẹ́.
ẹ dúró mò ń bọ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀. Rasaki! Rasaki! Ẹ káàárọ̀ ọ̀gá, níbo ni Borí sọ fún ẹ pé òun lọ? Borí ò sọ fún mi pé òun lọ ibì kankan láàárọ̀ yìí. Mo gbé ó dẹ̀ sílẹ̀kùn fún ó sílẹ̀kùn fún kó jáde ó sílẹ̀kùn fún ta ni? Sílẹ̀kùn fún Borí ò kẹ́ni kankan jáde láàárọ̀ yìí. ṣé ò ń ya wèrè ṣá ó ṣílẹ̀kùn fún báwo ló ṣe kúrò nínú ilé yìí. Ṣéun níbo ni Borí sọ pé òun lọ? Wọn sọ̀rọ̀ kan fẹ́mi o. Razaki wá bá mi wá ọmọ mi o bá mi wá ọmọ mi àbí àbó wà lẹ́nu kò lé mi. èyí Borí ọlá láàárọ̀ ìmọ̀ mi àbí kí ó fi máa kàn yín kọ̀ jáde. Bùráfà wọlé. Ọdẹnu mo kàtìkàtì ìfà rẹ wo ni wọlé kí mo ra kàtìyà ṣé ìyìn sọ fún ọ rí pé kó o yé kí n fà wọlé mọ́ bàbá yé Obi Adamu ló kọ mi ọba sì wọ ọmọ ládàmọ. ó dà bùrá Adamu bàbá ni o wọ́n jáde láti òru wọn ò sọ bí wọn kan tán lọ fẹ́ràn kan nígbà wọn sì fi wọlé láàárọ̀ ìbáyìí wọn ló tutù máa wọn ẹ ṣáàjà lọ wò wọn. dùnà báà mi jẹ láàárọ̀ wọn dé nísìn wọn ló tutù máa wọn. ẹ̀rọ tá a máa ń wí nù báyọ̀ rẹ̀ kírun ọ̀ ní kírun àwọn ọmọ jẹ́ ọmọ ẹgbẹ́ bọ́ kí. ẹjọ́ àfẹ́mú torí Ọlọ́run dákun ẹjọ́ yìí ní mọ̀ kẹ́kẹ́ ẹjọ́ yìí. Oya ìmọ̀ká bí pé bá ń sọ fún ìyá rẹ pé Borí kó bá mi mọ̀ mọ́ kẹ́kẹ́ o ìmọ̀ kẹ́kẹ́ tẹ̀lé. Tí ò bá ti wọ́ ọmọ mi jáde ẹ má filẹ̀ o tí ò bá wá jáde ẹ gbọ́dọ̀ filẹ̀ olórí gbogbo. Ẹjọ́ ọ̀gá olórí gbogbo ó dára. Tí ò bá ti rí ẹ gbọ́dọ̀ filẹ̀. Ìfàwọlé ó fẹ́ jẹ́ kí n parun nínú ẹgbẹ́ awo ni bí wọ́n ní bí iná bá kú fẹ́ rúgbojú wọ́n ní bọ́gẹ̀dẹ̀ bá kú àti fọ́mọ ẹ̀ rọ́pò dákun má jẹ́ kí ààyè àwọn baba ńlá bàbá mi ó ṣòfò nínú ẹgbẹ́ awo rọ́pò mi nínú ẹgbẹ́ awo ọmọ gbọ́rọ̀ sí wọ́n náà lẹ́nu
gbọ́n tí mò ń sọ fún ọ. Mami tí wọ́n gbára yín yá wọ́n sì ní pé ojú oorun ni ìwòsàn wà ẹ̀sùn gbọ́n agbótẹ́lẹ̀ kó bá láì síra yẹn sùn. yín pé ń sùn ìwọ sá ti ṣèlérí fún mi pé ó jogún mi bí n bá lọ bí àgbáre. ọmọ ní jogún bàbá á jogún yín. oògùn mi wá ń kọ́. àmì ọmọ o èmi ò lè jogún oògùn kankan mo sọ fún yín tẹ́ mọ̀ pé fáwọlé mo ní kẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ mọ̀ Àdàmú ló kọ mi. Ìfáwọlé mọ sọ Ìfáwọlé ni Ìfáwọlé ńlẹ́ ọmọ odó ní igi ìkòkò lámọ́ èyí ẹyíjú ẹ mọ́ yìí kòkò bẹ́ẹ̀ bá yí kòkò nu alámọ̀ àbàjẹ́ ìwọ lọ̀dọ́mọdé tí ń ṣe bí àgbàlagbà oríire ọkàn pé gbọ́n tí mò ń sọ fún ọ. àmì ẹ̀ wò ẹ̀jẹ̀ bá sọ̀tọ̀ ṣe torí níta fi ṣe gbìmí nù torí ẹ̀ ní ọ̀dà náà wọ́n á pè ní tẹ̀sẹ̀ pè mí nù inú ọ̀sẹ̀ sí àwo ìsìgbà sí àwo kankan ẹ gbọ́ láàmì tó wá pé torí ìyún lẹ́wà nípa ara yín ọ̀yà ẹ̀ mọ̀ sùn kalẹ̀ ẹ̀ mọ̀ ṣe ní ẹ̀ lárayá láàmì ẹ̀yà mọ̀ ṣe ní bẹ́ẹ̀ gbà náà ó lè ṣe bẹ́ẹ̀ o. Fáwọlé kíni ẹ ní sùúrù kílẹ̀ sí tòótọ́ ni ẹ nífẹ̀ẹ́ sí sí àwo ni. bóyá ọba tí ẹ wà gbé etí ẹ tún di nígbà mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn sí pé ìyìnṣẹ́ o ọ̀sìn mẹ́. àní ẹ má bínú ẹ ṣe bá mi sọ fún bàbá ká jẹ́ kí mi rọ́pò inú ẹgbẹ́ àwo. kí ló kí n rọ́pò inú ẹgbẹ́ àwo. ọ̀sàwò. bẹ́ẹ̀ ni ó wù mí. tó bá jùrò mi. tó yóò bá ìdè ìrọ̀lẹ́ fákẹ́mi ń ti fẹ́ dé lọ. torí kí ni. ọ̀dà kan mi wá. àbúrò àbáyé ti mẹ́rin lọ. bẹ́ẹ̀ ni wọ́n làwọn bá ń ríṣẹ́ sí lọ wọ́n sì ní mọ̀ bọ̀ báyìí. ọkàn ara mi àyìn ni o mo ti wá lọ. àmọ́ irúṣẹ́ wo ló wà lè fa ìpàjáwìrì bá. iṣẹ́ mi ni. iṣẹ́ mi. bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ́mi ọ̀gá ìyàwó àtàwọn ọmọ rẹ̀ tí ó wà lọ́wọ́ èmi nìkan. gate man. Fákẹ́mi sí ọ̀dà ni. kí ṣe pé kò dáa ó kàn jẹ́ pé Ìlọrin jìnnà. Fákẹ́mi ọ̀bọ̀n kan jẹ́ fún lóòrèkóòrè ní ìmọ̀ wa yọjú sí ọ àti pé ìní pẹ́ wá mú ọ lọ sí Ìlọrin káwọn ọmọ olójú márùn obìnrin kan máa gbọ́ lọ́wọ́ mi Fákẹ́mi. Káyọ̀dé. Gbogbo ní ṣe yín. Àwọn àgbo tí wọ́n ní kọ́ fún ọkọ̀ fún ọmọ ni. Fáwọlé o. Àdàmú ń da yín lóhùn. Fáwọlé. Bámi. Fáwọlé kárí. Ọmọ odó ní kí ìkòkò lámọ̀. Ìyá ìjọ ẹ mọ̀ yìí kòkò bẹ́ẹ̀ bá yí kòkò nu alámọ̀ àbàjẹ́. Wọ́n bá tó bí ọdún 7 sí 8. Fákẹ́mi o. Wọ́n gbà gbé kíní tí ń bẹ lábẹ́ ibùsùn wa.
Báwọlé gbàgínní gbà. Ẹ bá mi ẹ wo èmi kò nǹkan dání ẹ jẹ́ kí òun bá yín gbé dání. Gbà lọ gbàgínní lọ lẹ́yìn ọdún méje sí mẹ́jọ tí mo wí lọ gbé kíní fún àgbàwo bọ́ bá ti gbé fún ọmọ tó wọ́n ṣe ọmọ tó wọ́n ṣe. Ẹ̀yin bá mi ibo lẹ́yìn lọ tẹ́wàá mọ ẹgbẹ́ fẹ́mi ẹ jẹ́ ń gbọ́ bàtà tí wọ́n ti gbé wá. Ẹ̀yin yọ. ẹ pẹ̀lẹ́. bá mi yé bá mi. Ikú ló yọwọ́ ẹ̀ láàrin àwo àgbà ó ṣùgbọ́n fọwọ́ ó lélẹ̀ ó. Gèdè bá gèdè rún àwọn màmá rẹ̀ ń wúròdò wá o gèdè bá gèdè rún. Gèdè bá gèdè rún àwọn màrí wúròdò wá o gèdè bá gèdè rún. Ikú pọ̀ olúgbọ́n ti kú o. Ikú pa àbìrí rọrùn lọ́jọ́ tí gèrè ọ̀pẹ̀ já jẹ àmọ́ o. Gèdè bá gèdè rún àwọn màrí wúròdò wá o gèdè bá. Ni mo lè kọ́lé bó mo sì fẹ́ kọ́ ilé ẹ̀dá kan ti ẹ̀kọ́ náà irọ́ lẹ̀ ń pàjáre ilé ọ̀gá ni òun làwọn òta àti ẹ̀tí ìrírí ẹ̀kọ́ ìka tó wá sọ pé lè tó dàbí pọ́n gbé síbẹ̀ iṣẹ́ ọdún mélòó káti wá wò oṣù 12 nínú ọdún kan ká kọdún 10 ó lè tó ilé ẹ̀kọ́ ilé ìpè sépè wàláhì ilé ẹ̀kọ́ akẹ́rẹ́ hello Fákẹ́mi bó yé lọ́jọ́ wo pẹ̀lẹ́ Fákẹ́mi bọ̀dá Àdàmú wá ń kọ́ báyìí ìyá pẹ̀lẹ́ yìí ní ìsinmi lópin ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ ni ń wá wọ̀ pẹ̀lẹ́ dákun bá ń kí gbogbo àwọn aráalé pẹ̀lẹ́. Kí ló ṣẹlẹ̀? Dádì ẹ wo ẹni tó kù ní bàbá fún àfẹ́sọ́nà mi òun ló kú nílé. Ìyá àdírírú ẹ̀ mọ́ ọ pẹ̀lẹ́. ṣé wà nídìí rẹ̀ gbà sà. Ó mà ga o. ẹ ṣeun gan sà. Agbárò rẹ̀ o, àwòdà.
tí ó lọ adárò rẹ̀ títí. àmọ̀dárò rẹ̀ o. àwòdárò rẹ̀ o lọ́jọ́ tí ó lọ adárò rẹ̀ títí. àwòdárò rẹ̀ o àwòdárò rẹ̀ o lọ́jọ́ tí ó lọ adárò rẹ̀ títí. Fágbèmí èmi Fáṣakín dárò rẹ̀ o. àwòdárò rẹ̀ o lọ́jọ́ tí ó lọ adárò rẹ̀ títí. Fágbèmí èmi Fáníyì mo mọ̀ dárò rẹ̀ o. àwòdárò rẹ̀ o lọ́jọ́ tí ó lọ adárò rẹ̀ títí. Fágbèmí èmi Fákúnlé mọ̀mọ́ dárò rẹ̀ o. àwòdárò rẹ̀ o lọ́jọ́ tí ó lọ adárò rẹ̀ títí. Fágbèmí èmi Fábíyì mo máa dárò rẹ̀ o. àwòdárò rẹ̀ o lọ́jọ́ tí ó lọ adárò rẹ̀ títí. Erelu dárò rẹ̀ o. àwòdárò rẹ̀ o lọ́jọ́ tí ó lọ adárò rẹ̀ títí. àwòpọ̀nlé dárò ẹ o mọ̀mọ́ dárò ẹ o. lọ́jọ́ tí ó lọ adárò rẹ̀ títí. wá pé òjò dá ọlọ́ta ńlẹ̀ àdókù ọmọ wọn jogún wọn. ẹ̀rín mi ló di ọ̀rọ̀ kú ọmọ wọn jogún wọn. ẹ̀yìn Fáyẹmí o ogún bàbá tiẹ̀ náà ló fẹ́ jẹ lónìí kò sì ní wọn. àṣẹ. torí ń funfun kì í orí arúgbó èjìgbà ìlẹ̀kẹ̀ ṣìré ẹ̀yin kì í rọrùn sọyìn ní báyìí ẹ wò ẹ̀yin awo àròwọjọ mùsùlùkùn. Fáyẹmí òní lọ fẹ́ tẹ́rí gba àpèrè bàbá rẹ̀ òní là á fi ìtagbé bàbá rẹ̀ bọ̀ ọ́ lọ́rùn kò ní ju ọ lọ́rùn. àṣẹ. torí iṣẹ́ torí ràn ọ́ òní lọ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe é ọ wàá tọ ọ̀nà títí ọ tọ́ dé lu òṣòro gíogí o bọ́ bá bá àwọn ewúrẹ́ bí wọ́n gbàgbé kọ́gbọ́n wọn máa kọ́ ọ lọ́gbọ́n. àṣẹ. bọ́ bá bá àwọn àgùntàn níbi wọ́n bá gbé gbàmọ̀ràn wọ́n máa fún ọ nímọ̀ràn. ilẹ̀ ò ní ru mọ́ ọ lẹ́sẹ̀ o. àṣẹ. ayé ò ní turu mọ́ ọ. àṣẹ. Fáyẹmí alósódífà àwọ̀ ẹ̀gbẹ́ ọ̀nà adé fún ọ̀kànlélẹ́wọ́ ohun mọ́lẹ̀ níjọ́ tí wọ́n ṣẹ̀bọ ní ọlọ́fin wọn kì fá wọn ọ̀jẹ́ báfá wọn kì kìkì wọn òfin gbò iná bá ránṣẹ́ sórí lórí bá kì fá ọjà báfá ó dá òkú sílé èrè Ṣàngó ló ní kò so kẹtù tẹlẹ́gà Ṣàpàná lóde ìpópó Fáyẹmí o ògì àlàpà ní ọ̀pọ̀tà rẹ̀. àṣẹ. Fáyẹmí o ògì àlàpà ní ọ̀pọ̀tà rẹ̀. àṣẹ. Fáyẹmí o ògì àlàpà ní ọ̀pọ̀tà rẹ̀. àṣẹ. Akínfigún borí. bẹ́ẹ̀ni. Akínfẹ́gun borí ṣàkó. ọ̀tọ̀ kí lóru ẹnìkan kì í gbójú kí wọ́n fi wéèsì sí lòdì. ní báyìí ìwọ Ifáyẹmí ó digun lé ní o ọmọ aráyè ní fẹ́ borí. àṣẹ. ó dẹkùn lé ní o ọmọ aráyè ní fẹ́ bòrìṣà. àṣẹ. ó wá de wéèsì sí lé ní ọmọ aráyè ní fẹ́ nòdì. àṣẹ. wọn ò ní sọ ẹ̀dà tẹ̀mọ́lẹ̀ fọmọ aráyé. àṣẹ. àṣẹ. ìbọn ẹ lọ́wọ́. àṣẹ o. Omi ń bẹ nínú òkùnkùn iná ń yájú sí omi bí kòkó bá fọ́ pẹ́rẹ́ omi ò lù iná pa ni. ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó ń mi igbó kìjikìji bí òrìṣà òkè bá dáwọ́ afẹ́fẹ́ dúró àti igi àtọ̀pẹ̀ ìwọ kò ti ṣe olórí bàbá igi gbogbo wọn ò darí jọ ni àwọn ọ̀tá rẹ̀ ò darí jọ fún ọ apáyé kò ní kọ́. Fáyẹmí o olúborí ńláwó òde ìdó ọ̀pá yèyè méjì ńláwó òde Ìbàdàn èsúrò ọ̀dọ́jọ́ òkúta ńláwó mùtùbí lọ́dà kó sóòsó ọwọ́ tá a fi kawó kùrùkẹrẹ àsúnṣe bàtà ìlú tó bá dé ọkàṣà ìjẹ èèyàn ọjà kó kúkú ndùkú tí sọlọ́jà àsù òun rùkẹrẹ tí sọmọ olókun sẹ̀ ní adé wọ́n ní tó bá dẹ́rù kẹrẹ tán tó bá rẹ̀rù kẹrẹ lọ́rùn ọdẹ ni àgbéjò ọdẹ ni àgbéyẹ̀wò àgbéjò là gbọ́mọ tuntun ojú òníra rẹ̀ wà kọ́mọ́kì gbogbo ibi tó bá dé èèyàn ni wọ́n máa pè ọ́ ipò bàbá rẹ̀ ò ní hun ọ́ iṣu kúkú ehun ọ̀bẹ ipò bàbá rẹ̀ ò ní hun ọ́ ọ fọwọ́ pawú ó fèrègì jóbi nǹkan kan ò ní dààmú rẹ̀. àwíṣẹ onírètí pàwísí onídòrò mọ́ sì ti pàwíṣẹ Fáyẹmí o ó ti di púpọ̀ ńlẹ́lẹ̀ ní ọmọ Odùyẹrẹ lẹ́yìn tó ṣàwo títí tó gbà pa ajá tó fi fúnpa kéré awo ọ̀hún nìwọ náà wàá ṣe ní ìlọ níyì o ó ti gbà pa ajá ọ̀hún
ó ti fi fúnpá kéré báyìí o ó rí kò ní wọ́n ó ti dọ́mọ ayé ó ti di ìmùlẹ̀ àgbàlagbà ó ti dẹni ọba ó ti di mọ́lù béèyàn bá lù ayé ló lù béèyàn bá nà àwọn ìyá mi ọ̀nà béèyàn bá bá ọ wí àwọn tẹ́lẹ̀dùn ọba mi òkè kòkun lé ayé yìí lọ́wọ́ wọn ò bá wí wọn lórí pípé lórí ogbó bìrìpẹ́ ńlómi ọkọ̀ dànù wọ́n ti wí bẹ́ẹ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ láyé ṣe é ṣe fún ni ọ̀nà ṣokùn ni wọ́n gbà fẹ́lẹ́dùjọba lójúde Ọ̀yọ́ ikú dúdú ní kóṣù dúdú ikú pupa ní kóṣù pupa bẹ́ẹ̀ ni èyí tí ò rí kún akùnlẹ̀ pa ọ̀run dòdòdò adíá fún itú tí ìṣọ̀kọ ewúrẹ́ adíá fún àgbògìṣà tí ìṣọ̀kọ àgùntàn bọ̀lọ̀jọ̀ adíá fún àkùkọ ọ̀tàn gàlàjà tí ìṣọ̀kọ àgbébọ̀ funfun ikú kò rí ọ̀kẹ́tẹ́ àrùn kò fún ọ̀dà ó ti dàgbàlagbà lónìí àwọn àgbààgbà mẹ́ta ọ̀hún àgbà yẹkutu wọ́n gorí ìgbà òwò àgbààgbà mẹ́ta yẹkutu ó sì sọ̀kalẹ̀ ó ní ṣubú dànù ó ní ṣubú máa yẹ lára ó rẹ́ ìtọ́ ọ̀fẹ́ gbé lónìí ó dàjẹ́gbé ní gúnjẹbọ ajẹ́gbé ńlá kàlàmàgbò jòkó ènìyàn ó ti dàjẹ́gbé ayé ò ní mú ọ torí tá a bá ní àmọ́ alágẹmọ lórí ewé alágẹmọ adéwé àmọ́ béèrè náà bá a bá ní àmọ́ àrògìdìgbà lálẹ́ odò àrògìdìgbà sì domi àmọ́ bomi ṣàn lọ bá a bá wá ní ọmọ ọlọ́rọ̀ láàrin ìlú ọmọ ọlọ́rọ̀ a sì kórè gbogbo ọ̀hún àmọ́ ọmúṣọlá èyí tá a wá ti wí lónìí ó dọ̀ràn gbó ọ̀rànṣẹ́ wọ̀nyí wọlé àyìn wòmí súnmọ́ yàyìn gbọ́rùn rẹ wá lóṣù ọ̀yà mọ́wọ́ rẹ wá okùn ayé ò ní bọ́ lọ́wọ́ o ọ̀yà kíbọ̀ ọ̀yà múrú kẹrẹ hùn mú àwọ̀ àlàáfíà rẹ ní kò fi ọ̀yà jókòó. bájíwí ló máa rí bájíwí ló máa rí bájíwí ló máa rí bájíwí ló máa rí èyí àwíyẹ àrọ̀ máa bájíwí ló máa rí.
considered one of the Premier League's greatest managers, but 1,000 games is a great landmark nonetheless for Arsene Wenger. Mi ò bèbí ò parí ni. Ebi ò bàtà ni. Mi ò wá jókòó sí bọ́ọ̀lù. Àwọn mi ń kọ́. Ó sùn ẹjìn lọ jí. Má lọ jí, ó ń sùn tí ó sinmi ẹ́. Olivier Giroud arriving between three blue shirts to get there just half a pace ahead. Ó gbàdá bàjẹ́. And here come Chelsea on the counter. Èwo lẹ́ máa ń rìn ní bọ́ọ̀lù yìí kan. Ẹja lè ṣe. Samuel Eto'o here for Chelsea. Scores brilliantly. Fantastic finish. Ó tó ẹ fẹ́ bọ́ mi parí. Schürrle's pass just made Eto'o hesitate and wait for it. Caressed it with his right. Then onto his left and exquisitely into the corner. Great goal from a great goal scorer. Àfi bí nǹkan fi ṣe. Won by Matic. Nicking it away from Santi Cazorla. Schürrle shot is through. Chelsea 2-0 up. What a start. Santi Cazorla fed in towards Schürrle. And Wojciech Szczesny was reduced to the role of a spectator here. Ojú sùn ta. Lọ́kàṣọ. Santi Cazorla's lost it, no foul. Oscar into Eden Hazard. Trouble again. Fernando Torres. Surely not a third. Eden Hazard. Oh. Ẹsẹ̀ ká jẹ́ ẹ̀ ń padà lójú kan bẹ́ẹ̀ akẹ́kẹ́ káyọ̀ kí mọ́gìrì bùrú fẹ̀ ẹ̀ mọ̀ sẹ́ dáadáa ẹsẹ̀ ká jẹ́ ọgbẹ́ fún yẹn ọmọ fẹ̀jọ falẹ̀ ọ̀gbẹ́ni Fáyẹmí ó ní ojú yín rèé àwọn tó jẹ́ mẹ́ta sí ìsìta rí ọ. bẹ́ẹ̀ ni bọ̀dá mi ẹ̀yin ni mo wá rí o àgbà wo ló rán mi sí wọ́n ní kẹjọ sáwọn ní kíákíá. ẹ̀yin kí wọ́n kó ṣẹlẹ̀. èmi ò mọ wọn sọ fún mi. Fáyẹmí. àròkò tí bá mi gbé fún yín pé kẹ́ gbé fágbà wò lẹ́yìn ọdún méje ni mo lọ gbé fún wọn bí wọ́n ìṣeré ni wọ́n sọ pé kẹ́yìn fúnra yín kẹ́ yọjú sáwọn torí ohun tó fẹ́ fi àròkò náà ṣe ó ṣe pàtàkì kan ṣe ní kíákíá. kí wàá rọ́kàn mi bẹ́ẹ̀ kí n tèmi bẹ́ẹ̀ báwo ló ti gbà kàn mí. èmi ò mọ o àmọ́ ìlọra gbà wò wọ́n ló ṣe pàtàkì gan. Fáyẹmí ọgọ ọmọ mi sọ̀rọ̀ ọ̀hún fọ́ fatí mo balangba ọmọ balangka ni ẹsìn yẹn ó yẹ ọba wí fún ẹni gbọ́ onu ọkà kìsà tọrùn ọkọ lẹ́kẹ̀sí wọ́n á fọ́ fatí ogun dandan orí ẹ̀ lọ ṣé ẹni mọ̀ pé yóò àbúrò mi ni ó yẹ gẹ̀ẹ́gẹ́ ẹgbẹ́ bá bí ó ṣe jẹgẹjà lọ. kó jẹ́ ara búrẹ́dì náà ni kó jẹ́ ara.
ìgbà tí ó ti wà níbí. ọmọ mi lọmọ yìí ọmọ mi ya wèrè mo dáràn ọmọ mi nìyí òòrọ̀ ọmọ yìí ni ọmọ tó jókòó yìí ó rí pé ó jọ ọmọ mi ó rí pé ó jọ borí. madam kí ló ṣẹlẹ̀. borí tí à ń wá ọmọ mi lọmọ yìí. ọmọ wo. ọmọ yìí. ẹ ṣú ọkọ ọmọ yìí máa ń. ọmọ mi ni. àbẹ́fẹ́ lọ́wọ́ jí gbé kẹ́ lọ lù àbí. jíta ni gbé ọmọ mi ni ọdún kẹjọ tí mo ti ń wà ní. madam ẹ má lọ sí nǹkan tó máa fi ju táyà sí lọ́rùn. mo dáràn mi ṣe gbọ́mọgbọ́mọ. madam tó bá ṣú ọkọ ọmọ yìí ni ẹ porúkọ ẹ ká gbọ́. kí n porúkọ ẹ. ó dáná borí Alákànní. ó máa dáhùn. ẹjọ ṣé ọmọ ìlú ilẹ̀ yìí náà. bẹ́ẹ̀ ni ọmọ ìlú yìí náà. borí Alákànní ẹjọ ẹ bá mi mú ẹ má jẹ́ ó lọ ẹjọ bá mi ṣílẹ̀kùn fún wọn ó yá ẹ ṣé ẹ bá mi gbé sí mọ́tò ẹ ṣé o. bàbá bó wà ní. ẹ wò wọ́n lu ọmọ yín ni. bàbá bíi ti báwo. wọ́n ti fi kádàrá ọmọ yín àti ọpọlọ rẹ̀ gba agbára àti ọrọ̀. ayé mi bàjẹ́ wá bàbá kò kìgbé ariwo ọkọ àní onísùúrù àgbẹ̀sáriwo kéèmọ̀ sáriwo ọ̀nà àbáyọ lọ́wọ́ máa wá o bàbá ẹ dákun ṣàánú mi ṣàánú mi bàbá ẹ dákun sọ́nà àbáyọ ń bẹ. ọ̀nà àbáyọ ń bẹ ṣé yóò lè gbẹ́bọ. má gbé sọ́gbẹ̀bọ ọgbẹ̀bọ kí ló dé tí mi ò ní gbé má gbé yóò gbẹ mọ́. bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan yìí pẹ́ṣẹ́ ọjọ́ abáríbi òní bí wọlé lónìí náà ni alẹ́ òní ni o ẹ wá gbọ́ o ní kété tí ẹ bá ti gbẹ́bọ ọ̀hún tán ẹ wọn padà lọ́lé ẹ fi borí kalẹ̀ pẹ̀lú mi àmọ́ ẹnikẹ́ni kódà ọkọ yín àti àwọn ọmọ yín yòókù wọn ò gbọ́dọ̀ mọ̀ pé ẹ ti rí borí débi tí wọ́n béèrè pé níbo ni borí wà ẹ wò ẹ tẹ̀lé. bàbá kódà ẹ̀dá àlàyé kan kò ní gbà kankan lẹ́nu wa ó yà jẹ́ ó sọ fẹ́ nìkankan o. ó ta fà sókè òyìn ló borí ara rẹ̀ ó jẹ mí máyé torí kí wọ́n dẹ̀ lè gbáyé orí mi á dá orí mi á dá ẹ̀dá ni á dá á dá ẹ̀dá ni á dá. àìwò owó fi òkú pé àìwò owó fìrì 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 òkú pé. ọ̀gbọ́n rùn ajẹ́pẹ́bọ ti fín ẹbọ ti gbà
ẹbọ ti dágbére méjì òde òru. Kí ló tú wa? Àṣẹ. Kí ló túṣẹ? Àṣẹ. Kíkó kébí eku. Àṣẹ. Kẹ́yẹ ó kébí ẹyẹ. Àṣẹ. Ọmọ ènìyàn ó fọ̀hún bí ọmọ ènìyàn. Àṣẹ. Àìwò. Owó fìrì, ogún pé. Àìwò. Owó fìrì, ogún pé. Àìwò. Ìyàbọ̀rí pẹ̀lẹ́ ǹdẹ́ káàbọ̀ ǹlẹ́ káàbọ̀ pẹ̀lẹ́ ọkùn bàbá mo pàdé àwọn olóòṣà lọ́nà ṣé kò bẹ́bọ jẹ́. nǹkan ṣe ayé o. ọ̀rọ̀ iná yọ mí o. ẹ wo ẹ ṣọkàn wo bọ́tà náà à ń bọ̀. iná jọ mí o. bọ́tà náà à ń bọ̀. wo ọmọ rẹ ti fojú kẹ́gbọ́ èèwọ̀ sì ni. mo dáràn. ó lè kú kílẹ̀ ọ̀la. bàbá ẹ ṣàánú mi bàbá ẹ ṣàánú mi ẹ dákun kí làwọn ṣe sí báyìí ayé mi mo dáràn èmi nìkan kí ló dé. kò sí ṣe ọmọ rẹ ò lè kéde. bàbá. àmọ́ a lè lọ́ra ẹ̀mí rẹ̀ fọ́jọ́ mẹ́ta péré. bàbá. wo pé wọlé. bàbá ẹ dákun. ó yá pé wọlé dìbò lé. Ìyàbọ̀rí o.
kò sí ṣíṣe kò sáìṣe ò lè kíje. òǹkà yìí yóò lọ́ra ẹ̀mí rẹ fún ọjọ́ mẹ́ta péré. lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí ìgbàkúgbà ló lè kú. àmọ́ kí òǹkà yìí lè padà bọ̀ wá bá mi nílé, yọ ọ́ kúrò ní ọwọ́ rẹ kò wé mọ́ aṣọ funfun. Back what today? Mommy. 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 báwo lẹ ṣe gbọ́? Ta ló sọ fún yín? eégún tá a bá lójú agbo ó ti kúrò ní àìwò. ọkọ kú sógun ẹ pé kíyàwó rẹ̀ ọmọ gbọ́n lé
tógun bá wá parí ńkọ́. Tọ́ mo ti gbà fọ́lọ́run ọba. Borí. Borí bíi ti báwo? Borí ọlá. Borí bíi ti báwo? Borí wo? Bàbá borí. Borí ọlá ọmọ rẹ rèé. Màmá, báwo lẹ ṣe ṣe? Báwo lẹ ṣe rìn? Ṣé pé ojú ọ̀nà ni mọ́mí ti rí bọ̀? Bẹ́ẹ̀ ni. Bàbá borí. Àwọn arìnrìn tán mọ́mí wá kú. Àdùkẹ́, bí tó ṣe yóò dáa. Àdùkẹ́, ó kù díẹ̀ káàtó. Ó kù díẹ̀. Ó ṣe dáa. Ó ṣe dáa. Entertainment àti ṣẹlẹ̀ yìí àtúmọ̀ ṣe mìíràn láṣẹ Èdùà àmì àṣẹ. Orí mi á dá o á dá. Orí mi á dá. Ẹ̀dá mi á dá o á dá. Ẹlẹ́dàá mi á dá. Tó bá ṣe mí níkà tó rò kó ta ṣe náà. Orí mi á dá o á dá. Ẹlẹ́dàá mi á dá. Ẹlẹ́dàá mi á dá o á dá. Orí mi á dá. Orí mi á dá o ó dá mi lójú á dá. Ẹlẹ́dàá mi á dá. Yóò tẹ́ mi lájúlẹ̀ kó jẹ́ mi máyé. Orí mi á dá. Orí mi á dá o á dá. Ẹlẹ́dàá mi á dá. sọ lórí fóònù kankan kò yé mi ẹ jọ̀ọ́ ṣàlàyé fún mi. Gẹ́gẹ́ bí mo ṣe sọ gbogbo àyẹ̀wò la ṣe fáwọn bàbá ṣùgbọ́n àrí nǹkan tó ń ṣe wọ́n. Ẹ wo nǹkan tí máa sọ fún yín ó lòdì sí ìlànà iṣẹ́ mi ṣùgbọ́n nítorí bí a ṣe jẹ́ màá gbà yín nímọ̀ràn pé kẹ́ lọ ti ẹsẹ̀ ilé ìbọ̀ nítorí ó rú mi lójú. Kí lẹ wí? Nǹkan tó ń ṣe bàbá yín oògùn òyìnbó ò lè yanjú ẹ̀. Bẹ́ẹ̀ni ẹ ti ẹsẹ̀ ilé ìbọ̀ ẹ gbé wọn lọ sọ́dọ̀ olóògùn ìbílẹ̀. Oògùn ìbílẹ̀? Babaláwo. Bẹ́ẹ̀ni. Dókítà. Ó ṣe ní láàánú pé a ò ní lè ràn yín lọ́wọ́ a ti dá bàbá yín sílẹ̀ láti àárọ̀ ẹ̀yin náà là ń dúró dè pé kẹ́ wá gbé wọn lọ́lé ẹ yọ̀ǹda mi mo fẹ́ lọ yọjú sáwọn aláìlera tó kù.
má jókòó. ṣeun báwo níbi tẹ lọ kí ló ṣẹlẹ̀ ṣeun bá mi sọ̀rọ̀ náà ìfẹ́. ṣó ya wèrè ṣé kò ṣe pé orí ẹ̀ ti padà dàrú. kí ló ṣe ta ni. borí ọ kí lorúkọ ẹ̀ ń jẹ́ gangan náà jọ ó ò dẹ̀ padà síbi tó ti wá. ṣeun. gbẹ́nu òṣì ẹja kẹjọ jọ ṣó lè rìn lọ ni. rìn lókàlè lálàáfíà kó gbé gbogbo ẹsẹ̀ orí burúkú ẹ̀ kúrò nílé wa. ìfẹ́. jọ torí Ọlọ́run má pè mí wíwà tó wà nínú ilé yìí ló fa gbogbo wàhálà àti ìdààmú tó ń bá wa nínú ilé yìí mo wá fún ẹ di àṣálẹ́ òní kó kó gbogbo ẹrù òṣì tó kó wá sínú ilé yìí kó kó kúrò tó bá wá kọ̀ tó lóò lọ a máa fi ilé ìkàlẹ̀ fún ẹni Ọlọ́run kúkú ṣe kò ń ṣe léyìn nìkan la kọ́. ó ta fà sókè òyìn ló borí ara rẹ̀ ó jẹ mí máyé torí kí wọ́n dẹ̀ lè gbáyé orí mi á dáadáa orí mi á dáadáa ẹ̀dá mi á dáadáa ẹ̀dá mi á dáadáa orí mi á dáadáa orí mi á. ewédé tẹ́ tún fi fọ́ọ̀kì jẹ àmàlà. kí ni ìbá fi jẹ́ fákẹ́mi kí ni ìbá fi jẹ́ sọ́wọ́n tà fi ń jẹun òun náà kọ́ là tó fi ń gbọ̀gà bá a ṣe gbé wọn wọlé tọ́lẹ̀ kan mo bá rí ètútù ara ọ̀gá gbogbo ọwọ́ mi kódà oúnjẹ òun mi jẹ mọ́ àmọ́ ebi ń pa mí. bàbá bọ̀ mi sí ọ̀rọ̀ àwọn ará bíi mọ̀ ń lè sí ni. kò tẹ̀ wá yé mi mọ́ ṣàjáwò tí bàbá bá lọ kú pẹ́rẹ́ àwọn ọmọ tó jẹ́ pé ìlú èbó náà ti ń kàwé tó ń gbélé yìí ǹjẹ́ ṣé ò ti tán báyìí. èmi ti ń rò pé bóyá ká mú wọn lọ sí ọ̀dọ̀ àfàdàmú nílùú wa bí àǹjọ lè bá wọn rí nǹkan ṣe sí. òótọ́ ló sọ o òótọ́ ló sọ tẹ́ ń pè wọ́n àfàdàmú. Hello, Baba. Salaam alaikum. Yes, sir. Ẹ bùjọ́ mẹ́ta, sir.
bàbá náà dé yìí abẹ́rẹ́ nǹkan. Ẹ̀rà ṣe wọ́n pẹ̀lẹ́. Ẹ máa gbé wọn bọ̀. Ẹ máa gbé wọn. Ẹ máa gbé wọn. Ó yá, ẹ máa gbé wọn bọ̀. Ẹ máa gbé wọn bọ̀. Ẹ máa bọ̀ báyìí. Ẹ wá. Alfa. Madam, ẹ jọ̀ọ́ ẹ ṣe sùúrù díẹ̀. Kí ló tún dé? Ẹ jókòó dé wọn. Látàrọ tí mo ti dúró. Wọ́n á dá yín lóhùn. Ẹ dákun ẹ jókòó ẹ ní sùúrù. Ẹ wo ẹ bẹ̀rẹ̀ ayín tí. Madam, ẹ jọ̀ọ́ má bínú sí wọn. Àfà látàrọ. Àfà. Ẹ jọ̀ọ́ má bínú. Ẹ wò àti lọ́rin ni wọ́n ti ń bọ̀. A dẹ̀ ti ń retí wọn. Ń bo lèmi ti wá àfà. Níní Ọlọ́run nílé àfà Ọlọ́run. Wọn ò ní pẹ́ ṣe tán. Ẹ dákun. Ẹ jọ̀ọ́. Wala hawla wala quwwata illa billahi azam. Ẹ wò mo ti wí fún gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí. Àmọ́ kò sí nǹkan tí Ọlọ́run ọba wa ò lè ṣe. Kò sí nǹkan tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ò lè ṣe fún wa. Àbá tí mo wọ̀ yìí ara wọn yá kódà inú yóò dùn ẹ padà wàá dúpẹ́. Afáyéké. Naam. Afáyéké. Naam. Afa. Ó ń ká mi lóhùn ni. Ní kan yín lóhùn. Ó ní bínú sí ọ. Bọ́ bá dé bínú sí ọ. Ó ní láì fi dẹ o. Àwọn nǹkan tí mo fẹ́ kọ fún ọ yìí. Ó mú ọ lọ sójà nísìnyí. Oore gbà fún ọ. Ẹ kú jókòó. Ẹ̀fọ́ kìí má lẹ́ o. Lọ́lá Ọlọ́run. Lọ́lá Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ara bá yóò yá. Ara wọn yá. Bàbá ti bóde ní ìsìn tẹ́ lọ. Kọ̀ wí fún àfọ̀mìnirù. Kò pé mo ní kó gbé kẹ́ẹ̀dù màdúrà kan kó gbé fún ọ. Àgbọ̀yé. Omi ẹ̀dá sọ ma gbé fún yìí. Òun lẹ́ fi kí àgbo tí ẹ gbà ní ọjà yìí. Ọ̀rọ̀ mi yìí. Omi àdúrà tí wọ́n gbé fún bá ti bóde ní ìsìn. Òun lẹ́ fi kí àgbo tí wọ́n kó fún lọ́jà yìí. Bàbá yóò wá mu àgbo yìí yóò mú fún ọjọ́ méje. Bákan náà bí ti mu àgbo yìí lọ́wọ́ ẹ wàá máa gbé lọ sí odò tí bá ń sàn. Odò tí ń sàn níbẹ̀ lẹ́ẹ̀ máa gbé lọ yóò máa wọ̀ ń bẹ̀ lójoojúmọ́ fún ọjọ́ méje. Lẹ́yìn ọjọ́ keje ẹ wàá bu omi odò tí ń sàn yìí. Ẹ wàá pò mọ́ nǹkan tí mú fún yín ní ìsìn. Bàbá yóò tún wá fi wẹ̀ fún ọjọ́ méje míì. Ọdún mélòó? Ọjọ́ mẹ́rìnlá. Wàláhì tí láì sún bí lọ́la sílẹ̀ wà. Lọ́la Ọlọ́run, lọ́la Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, lọ́la àwọn àfáà mi. Ara bá yóò yá. Ọkọ̀ wálẹ̀. Ṣé wù? Ẹgbà. Olù. Fáyégé. Ẹ dìde, ẹ jẹ́ ká máa lọ. Bàbá, tẹ́ ṣe ní ká ṣe lò náà la ṣe lò ó. Omi odò tó ń ṣàn la fi kí àgbo tó fi ń wẹ̀. Omi àdúrà la fi kí àgbo tí wọ́n ń mu. Kódà èwo tí ò sí lára wọn tẹ́lẹ̀ tún ti lé sí wọn lára báyìí. Àwùjọ bẹ̀rẹ̀ láì. Wọ́n dẹ̀ tún ti ń rùn ju ti tẹ́lẹ̀ lọ. Bàbá ẹ ṣàánú mi. Ẹ̀yin nìkan náà ló kù ta lè ké pé ẹ ṣàánú mi. Àwùjọ bẹ̀rẹ̀ láì. Ẹ wo arábìnrin
ẹ fọkàn yín balẹ̀ ṣe rí bó bá rí báyìí òun tá a ṣẹ́kù ẹ fara yín balẹ̀ ṣe rí n tẹ́sí fún mi rè ẹ mọ gbìyànjú sábúlé báyìí ẹ wò ṣe rí lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ara wọn yá. Thank you very much, Baba. We will bring him tomorrow morning first thing. Ẹ ṣé bàbá. Àbúrò bẹ̀rẹ̀ ní ṣọ́tà. Àbúrò bẹ̀rẹ̀. Assalamualaikum wale. Assalamualaikum. Alaikum wassalam. Apa wa? Baba. Ile apa. Ẹ káàbọ̀. Ẹ kúrè. Ẹ káàbọ̀. Ẹ kúrè. Rí mi báyìí àfà. Ara ti yá. Allahu Akbar. Èmi náà ní lánàá tán gbé wá gẹ̀gẹ̀gẹ̀gẹ̀. Allahu Akbar. Abẹ́ rí mi bí. Tí mo tún wá fẹsẹ̀ ara mi rìn wá báyìí. Ara ti yá. Allahu Akbar. Ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kó ni lẹ́rù lọ ni àfà ẹ bá ń fọwọ́ ba kínní ó kéré lọ́pọ̀ ṣùgbọ́n tí ara bá ti yá èmi lẹ́tùn rí. Bàbá èyí wà pọ̀ bí. Kékeré lẹ̀ sí rí yẹn tára bá ti yá tán èmi lẹ́tùn rí. Bàbá ẹ̀wù ṣe rí ìtẹ́ ẹsẹ̀ yìí ọjà mọ̀ pé ẹ̀yin mú rè bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wá sọ́dọ̀ wa ń bí tàbá ṣàdúrà fún wọn tán tá wọlé alúwà sọ́dọ̀ wọn tá oríṣiríṣi sí ara fún wọn tí n tán wọ́n bá wá tẹ̀ wọ́n lọ́wọ́ tán àti wọ́n á lè padà wá pé àáfà ẹsẹ̀ ń wo ló wà lógun fún ọ. kẹ́sì náà wọ́n kì í sáwọ́ àáfà náà ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bí ó ṣe ọlọ́run ọba tó mú wa tó fún wa ní agbára. ẹ̀kọ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi tọ́ wa ni pé bí èèyàn bá ṣe ọ́ lóore dúpẹ́ torí kéèyàn bá lè rí ní ìgbà ẹ̀yin jẹ́ tó mú rẹ̀ àmọ́ bí ẹ ṣe yọba ẹ wo àwọn àfáà náà à ń dákẹ́ àdúrà fún yín àmọ́ ṣàdúrà fún yín lóòrèkóòrè ẹ tẹ́wọ́ àdúrà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Inna atayna kal kawsara fasalli li rabbika.
bá gbàlagbà ni ọmọ àgbà sí ni pẹ̀lú ń ló jẹ́ kó dáa bí ọgbọ́n ṣùgbọ́n torí agídí inú Àdàmú àìgbọ́ràn rẹ̀ ló jẹ́ kíkú bàbá rẹ̀ ò já sásán. ọ̀rọ̀ yóò yé mi bàbá o torí pé àfàdàmú ń ẹ̀ṣẹ̀ mọ́ ṣiṣẹ́ fẹ́yàn ó ṣe wá jẹ́ pé ti bàbá yìí ló wá bu wọn lọ́wọ́. kò lè yí ọ tóró jújojú lọ imú sì jumú lọ pẹ̀lú ń tẹ̀mí ń rí ọ yàtọ̀ sí ti wọ̀ ń rí ẹ rí gẹ́gẹ́ bí n tá a fi yé mi tá a fi hàn mí bàbá yìí gangan ń ló lu ọmọ ìyàwó rẹ̀ tó yà ń wèrè ó fi wá owó ó fi wá ọlá ó fi wá ọrọ̀ nínú ẹgbẹ́ wọn ni ẹgbẹ́ wọn sì lágbára púpọ̀ wọ́n sì ti kì í lọ wípé jọ́ táwọn méjèèjì bá ti fojú rìn jù báyìí nǹkan ó ṣe ìyún ni wípé bàbá yìí àtọmọ tó lò tó fi sọ̀rọ̀ rẹ̀ yìí wọn ò gbọ́dọ̀ fojú kanra wọn mọ́ ṣùgbọ́n jọ́ tí àwọn méjèèjì fojú rìn jù ń lọ wá fa àìsàn sára bàbá yìí torí ìjọ tó di ọ̀rọ̀ àtọ́jú bá fojú rìn jù báyìí ìjọ náà lẹ́wà ojú bàjẹ́ ẹ wá rí gbogbo èyí tí Àdàmú ń ṣe yìí kíkàn ń ṣe lásán ni ní ti ọjọ́ kú bàbá yìí síwájú ni torí lọ́gán tí bàbá yìí kú lọ́dọ̀ rẹ̀. Délé wọ́n rò pé ara rẹ̀ ti yá o ẹni tó tọ́jú rẹ̀ kàn sún ọjọ́ ọkú rẹ̀ síwájú díẹ̀ sí i. kí wá lọ́nà àbáyọ báyìí. Kárí nígbà tí àwọn àlejànú ti ń bínú ọ̀nà àbáyọ ni wípé ká fi ẹ̀mí ra ẹ̀mí kí ọjọ́ alẹ́ tiẹ̀ lè gùn díẹ̀ sí i. bíi ti báwo. tí a bá rí nǹkan ẹ̀yà ara ẹni tó tọ́jú rẹ̀ bí aṣọ tàbí fìlà tàbí bàtà ó tán. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. tí o bá ti rí dá ìtókù dá mi. Bàbá kí lẹ fẹ́ bá wa ṣe sí báyà ẹ ṣàánú wa àjù báyìí náà lọ torí Ọlọ́run ẹ ṣàánú wa bàbá ẹ ṣàánú ẹ má jẹ́ gbọ́n mi kú ẹ ṣàánú wa. ẹ rí ibi tọ́rọ̀ dé dúró yìí kò lẹ́bọ bẹ́ẹ̀ náà sì ni òye tútù ẹ wá gbọ́ mi dáadáa o ṣé ẹ rádàmú tẹ́ ń wò lórí ìjókòó yìí tẹ́ ẹ bá gbé kúrò lọ́dọ̀ mi ní àyìn tẹ́ ẹ mú ọkàn yín tẹ́ ẹ fi kún èjì tẹ́ ẹ gbókù aláwo mi lọ kẹ́ ẹ wá ní babaláwo ọ̀hún kọ́ inú ilẹ̀ báyìí ni ó ti ṣẹyọ wá dáfá ọ̀hún àbí ni ó ti wá ṣe ìwòsàn fún àbí ń bẹ lágbèdè méjì ayé òun ọ̀run ni
èmi mo wí bẹ́ẹ̀ fún yín àbákú láṣọ àwo bí ó ti bàkú lọ́wọ́ àwọn. Dáníwáyé tí dánìfẹ́ náà àti dèní ó wá kí sọ́wọ́ ẹni. Àìmọye ọba lọ́la nínú kòtò kórí má ṣe tèmi bẹ́ẹ̀ mo gbàdúrà. Àìmọye gómìnà lọ́la tó ti ṣánkú àdúrà mo gbà kórí má ṣe tèmi bẹ́ẹ̀ o. Afa Adamu Alagbo. Adamu Alagbo. Sallallahu alaihi wasallam. Adá ọpẹ́ fún Ọlọ́run. Àṣẹyìn fún Ànábì wa Muhammad. Akí Ọlọ́run. Ọba tí máa ń ṣe tó wù. Olótún ṣe tó wù láàárọ̀ yìí. Ó máa wọn àfa wa lọ. Àwọn àfa gbà. Àwọn táwọn wá ṣe ń yàn yín. Àwọn bẹ̀ lọ́hùn fún wọn ni. Gbé kọ́ lọ́ mọ́sá kẹ́ wọn. Kó gẹ̀ wọn. Kó tẹ wọn sáfẹ́fẹ́ rí. Gbólóhùn alákọ̀ọ́kọ́ tá kọ́ wí. Tá fi bẹ̀ lọ́hùn fún wọn. Kalimatu musharafa. Awi mọ́kànlá. Muhammadu Rasulullahi. Awi lẹ́yìn rẹ̀. Káwá panupọ̀ káwí dáadáa. Bismillahirrahmanirrahim. Falamanahu la ilaha illallah. 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 Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Kani amina mẹ́ta mẹ́ta. Amina. Amina ya Allah. Alákọ̀ọ́kọ́ tá wí. Kásagbára pẹ́lẹ̀ kejì tá tún wí. Kájó dájú tá lákọ̀ọ́kọ́ lọ. Òun náà ni gbólóhùn Allahumma igfir lahu warhamhu. Ìtumọ̀ rẹ̀ ni pé kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn. Kó gẹ̀ wọ́n. Kó tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀. Káwé yìí náà kó dáa. Áwì méje méje. Bismillahirrahmanirrahim. Allahumma igfir lahu warhamhu. Allahumma igfir lahu warhamhu. Ẹ wá wò ó. Ẹ wá wò ó. Adamu o. Adamu Alagbo. Ẹ wá wò ó. Ẹ wá wò ó. Adamu o. Afa Alagbo. Abẹ́là orí di ara rẹ̀. Àmọ́ ó tàn mọ́lẹ̀ fáráyé. Káfíntì Késàrì fún Késàrì ìwé mímọ́ tọwọ́ sí. Àgídí ọkàn àwò àìgbọràn. Àtòrí kùnkùn. Elédùà má jẹ́ kó gbọ́kàn mi. Àdàmọ̀ gidi ènìyàn tàbá mi sọ̀rọ̀. Tó ká gidi dorí. Kílẹ̀ tó pọ̀ ṣìkà mọ́ lórèrè àti bàjẹ́ náà. Ádámù Alá. Ẹ wá wò ó. Ẹ wá wò ó. Ádámù